Ileeṣẹ ọlọ́pàá ìpínlẹ̀ Kwara yóò ṣe ìdánilẹ́kọ̀ọ́ ìbọn yínyìn fún àwọn kọ́nstéébù tí wọ́n ṣẹ̀ṣẹ̀ gbà. Ileeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ Kwara ti sọ di mímọ̀ wípé àwọn yóò ṣe ìdánilẹ́kọ̀ọ́ ìbọn yínyìn fún àwọn ọlọ́pàá tí wọ́n ṣẹ̀ṣẹ̀ gbà. Ìdánilẹ́kọ̀ọ́ ìbọn yínyìn ọ̀hún ni wọ́n ní yóò wáyé ní ọjọ́ 12 àti ọjọ́ 13 inú oṣù tá a wà yìí ní báràkì Sobi ìlú Ìlọrin ìpínlẹ̀ Kwara. Eléyìí ni wọ́n fi síta nínú àtẹ̀jáde kan látọwọ́ ẹni tó jẹ́ alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kwara DSP Adétóun Èjìrẹ́ Adéyẹmí, tí wọ́n ti wá rọ gbogbo àwọn tó jẹ́ olùgbé agbègbè ọ̀hún láti jìnnà rere síbi tí ìdánilẹ́kọ̀ọ́ ìbọn yínyìn ọ̀hún yóò ti máa wáyé. Bákan náà ẹ̀wẹ̀ ni wọ́n ti ní kí àwọn ará ìlú kí wọ́n má bẹ̀rù, bẹ́ẹ̀ sì ni kí wọ́n má ṣojo, ààbò tó dájú wà fún ẹ̀mí wọn. Shakirat Arówólò Nurudeen ló ń jábọ̀ ìròyìn fún iléeṣẹ́ Atótó Arére Online TV. Ẹ ṣeun tẹ́ ẹ ti ń darapọ̀ mọ́ wa.